àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó ń pè ọ́ ò tí ì dákẹ́ ìwọ sọ pé òun gbọ́ àgbọ́yà ní tó ṣẹlẹ̀ sí ọba orin nínú fídíò tí mo fẹ́ play fún yín ló jẹ́ kí n understand pé tán bá náà ń bá ẹ sọ tí gbogbo èèyàn ti sọ tó lóògbọ́ tó gbà àwọn obìnrin ò tí ì dá sí ilé o wọ́n gẹ̀ẹ́tì Àyìnlá lórí stage àfìgbà tó bọ orin ṣe nǹkan tí kò fẹ́ ṣe ẹ̀yin obìnrin ẹ ti kú ẹ jẹ́ ká enjoy fídíò yìí kó lágbára ó lọ fà ẹ bá mi subscribe sí àpótí rẹ like ẹ share ẹ comment ẹ ṣe. Àyọ̀mọ́ adájọ́ dájọ́ ọ̀dọ́ mi, dájọ́ pé gbogbo ẹ̀gbọ́n ògùn. Ìyàwó lọ́dọ̀, ìdè ìjọ́dọ̀, láyé ọ̀dọ̀, ìdè ìjọ́dọ̀, báwo kì í kan ìjọ pàdé lórí ìmúṣe? Àìnírò lè tù ní ìbọ̀ ló bá sí ní. Ojú abọ́rẹ̀ gbọ́dọ̀ ń bọ̀ láti bẹ̀. Ṣèbí kò sí bá pàdé ẹ̀ lórí ìmúṣe. Nígbà tí mo kàn pé owó ìfẹ́ wà nínú ilé mẹ́wàá ni mo ṣe nígbà tí mo kàn pé owó ìfẹ́ wà nínú ṣe. Àyà ọ̀là tó lè rí ọlá. Àtàtàbí tó lè rí ọ̀lẹ́ òkú. Àbẹ̀bẹ̀ alájẹ níbi ìlú ẹ̀ka ìṣòro. Ọ̀rọ̀ ló látàlá ìjọba. Àbẹ̀bí yóò tọ́jú àti bísí. 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 Mẹ́rin kọ́kọ́rọ́ aláṣẹ. Ṣàkàrà ní ọmọdé mi làbí, bísí ọmọ làlá tẹ́lẹ̀ ọmọ. Ọmọ làlá tẹ́lẹ̀ ọmọ. Màmá bẹ́ẹ̀ bá jù wá lábẹ́lẹ̀ lórí ọmọ làlá tẹ́lẹ̀. Màmá olùmọ̀lẹ́kì ọmọ làlá tẹ́lẹ̀. Ọjọ́ lábùsí ọ̀lọ́pẹ́, ọlọ́bọ̀sí ọ̀lọ́pẹ́, ọlọ́bọ̀sí ọ̀lọ́pẹ́, ọlọ́bọ̀sí ìmọ̀tẹ́ fátìmù aláṣọ àkàrà o. Ṣòdòṣòdò nínú aláṣọ fásitì, kọ́sà pọ́lìtì ìlú aláṣọ àkàrà. Ọmọ ṣàṣẹ́rẹ́ olùkọ́ ìṣòro. Obìnrin alára ń bí ẹ̀fọ́ orí lọ́nà o. Sọ̀rọ̀ borí lò ó. Sọ̀rọ̀ borí lọ́nà o. Borí lè ṣe gbogbo. A máa sa àpapọ̀ ìmọ̀ borí lò ó. Ìmọ̀ ọjọ́ kan mọ̀ lójú. Kí ni ọkọ̀ ẹ̀ yóò sọ pé kí ni ọkọ̀ ẹ̀? Àwọn ayé lọ wà yìí. Àwọn ayé lọ pọ̀ lù. Àwọn akẹ́kọ̀ọ́ bàbá yẹ báyìí. Àwọn akẹ́kọ̀ọ́ bàbá yẹ báyìí. Ẹsẹ̀ sùúrù, ẹsẹ̀ sùúrù. Ẹsẹ̀ ìdàgbà àti ẹ̀láwà, ẹsẹ̀ sùúrù.
Thank you.